lẹ́yìn awuyewuye tó jáde láti inú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ètò ìdìbò abẹ́lé tí ó fẹ́ wáyé ní ìpínlẹ̀ náà lọ́jọ́ àbámẹ́ta tí í ṣe ọjọ́ kẹtàlá nínú oṣù kejìlá ọdún tá a wà yìí di 13th of December 2025 olórí oko orílẹ̀-èdè yìí tó tún jẹ́ aṣíwájú fún gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú APC ìyẹn ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó bá ti gbé ìgbésẹ̀ lórí wàhálà òṣèlú tó fẹ́ ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí ààrẹ tó sì ti yanjú gbogbo wàhálà àti rògbòdìyàn tó fẹ́ dìde náà ẹ rántí pé ọdún tó ń bọ̀ oṣù kẹjọ ọdún tó ń bọ̀ ní ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ni yóò wáyé bẹ́ẹ̀ ni àwọn olóṣèlú náà ti múra láti gba ipò ẹni àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní àsìkò tí a wà yìí ṣá o ní ọjọ́ ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tí ó kọjá yìí ó ní ẹgbẹ́ òṣèlú APC iná kó àwọn olùdíje tó fẹ́ díje fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n kó àwọn bíi mẹ́jọ náà tó kó wọn lọ sí ìlú Àbújá láti ṣe àyẹ̀wò fún wọn ètò olóyìnbó ń pè ní screening tó ti jẹ́ pé àwọn olóṣèlú bíi méje ni wọ́n jẹ́dànù ìyún àwọn olóṣèlú bíi sẹ́nítọ̀ yìí Ọlọ́runṣòre ọ̀mọ̀wé Akin Ògúnbíyì Dọ̀tun Babayẹmí àtàwọn míì bẹ́ẹ̀ ó ní wọ́n já dànù nítorí tí wọ́n ní wọn kò kún ojú òṣùwọ̀n tó pàápàá nípa bí kò ṣe sí ọmọ ẹgbẹ́ márùn-ún tí ó ń sanwó déédéé nínú ẹgbẹ́ tó buwọ́ lu ìwé tó fi gba fọ́ọ̀mù láti ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀rọ̀ yìí ló mà di ariwo ètò bí sẹ́nítọ̀ yìí Ọlọ́runṣòre nínú tó sì jẹ́ kó di mọ̀ wípé òun ò ní gbà nítorí pé àwàdà kẹ́ríkẹ́rí ní àyẹ̀wò tán láwọn ṣe ọ̀hún ṣá o bí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun yan ètò ìdìbò abẹ́lé bóyá fẹ́ wáyé lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí níṣe ní ọ̀pọ̀ èèyàn máa ti ń wòye pé bí ìjà bó ṣe dé láàrin àwọn olùdíje náà yóò dá wàhálà sílẹ̀ ṣùgbọ́n níṣe ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu má tètè ṣe ọ̀rọ̀ ní àgbà kí wà lọ́jà kórí ọmọ tuntun wọ̀ níṣe ni gómìnà níṣe ni ààrẹ kọ́kọ́ ránṣẹ́ pé gbogbo àwọn Tinubu tó fìfẹ́ sí ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó jádànù náà tó sì bá wọn ṣe ìpàdé ní ilé ìjọba ní ìlú Àbújá níbẹ̀ ló ti bẹ̀ wọ́n tó sì gbà wọ́n nímọ̀ràn láti fi ọwọ́ sowọ́pọ̀ ṣàtìlẹ́yìn fún olùdíje kan ṣoṣo tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé aṣíwájú Bọ́lá Oyèbámíjí ẹni ààrẹ Bọ́lá Ahmed Tinubu inú náà inú fòǹtẹ̀lù ló ṣèpàdé pẹ̀lú àwọn àgbẹ̀gbẹ́ òṣèlú APC ìpè kí wọ́n fún un ní tíkẹ́ẹ̀tì gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ní báyìí gbogbo àwọn tí wọ́n já kúrò ni wọ́n wà nínú ìpàdé náà ṣùgbọ́n tí sẹ́nítọ̀ Omiṣore ò lọ ṣùgbọ́n a gbọ́ pé ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé yìí ó ti ń so èso rere nítorí pé ó ti dín pákáleke ìyẹn ètò olóyìnbó ń pè ní tẹ́ńṣọ̀n tó ń ṣẹlẹ̀ ní ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀ṣun ó ti dín kù pàápàá gbogbo àwọn olùdíje bó ṣe fẹ́ juwọ́lẹ̀ fún Bọ́lá Oyèbámíjí tí Omiṣore náà sì ti padà sọ̀rọ̀ pé òun náà gbà fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ibi tó bá ń lọ àti tó pa àwọn láṣẹ láti